ẹni tí ó bá purọ́ ló kù láàkó tá a wà yìí kò sẹ́ni tí ó mọ̀ pé nǹkan ti wọ́n. Kálukú ó gbélé rẹ̀ o nínú ètò à ń bá lọ yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ mọ́ ni ìyàwó láà nínú ilé, gbogbo ẹ̀yin cousin mọ́mì sister brother ọkọ tẹ́ ẹ̀ ní jẹ́ ìyàwó sinmi, nǹkan tí wọ́n láàkó tá a wà yìí o. Tó bá ṣe pọ̀nmọ́ ni wọ́n bá fi kán ọbẹ̀ fún yín kẹ́ ẹ gbà tayọ̀tayọ̀ ni. Ẹ kúkú mọ̀ náà gan bọ́yọ́ bẹ̀ tí ń bẹ́ nú ilé bóyá owó ọwọ́ ara rẹ ló fi sè tó wò pé kóun ó mú kóun ọmọ náà jí ẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ ti jọ ń gbé náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò tó di pé nǹkan wọn ọ̀tọ̀. Àmọ́ wọ́n tẹ́ ìjọ gbé náà tó tíráfù tó dé tọ́nà pátá ọ̀nà sẹ̀. Awí tán ẹ sọ wípé ó géran ẹran dàbí súyà. Ṣé ìwọ mọ̀ pé súyà tóbi? Ọ̀rẹ́ ran microsim tí wọ́n ó gé tí ó dàbí microsim. Béèyàn rẹran 5,000 ní ìsìn ẹyọ mẹ́jọ ni. Eegun ni ó sì kẹsàn-án 5,000 naira. Ọbẹ̀ tí kúkú ń bẹ́nu ilé bóyá kìí ṣe bu ọ̀dá rẹ ló fún un lówó tó fi ṣe. Ńgbà wá na pánasẹ̀ tó ní ọmọ pé ọ̀láǹtì kọ́ mọ̀ pé ọ̀bọ̀dà àti ẹ̀mọ̀ yún pé bọ́ bá ti jẹ́ ọmọ Yorùbá ẹni wọn bá ti bí lójú rẹ̀ àǹtí náà lọ́mọ pé àti bọ̀dà. Àmọ́ ńgbà bá ti jẹ́ wípé ní gbogbo èèyàn lọ́mọ pé nǹkan wọn. Ẹni bá ń ṣe bẹ́ẹ̀ ní ìsìn tó bá fi pọ̀n mọ́ sí ọtí ráì. Ṣé ìyàwó títí ń kànran méjì kànran mẹ́ta fún ọ tẹ́lẹ̀ tí tún fi pọ̀n mọ́ sọ́pọ̀ ọ̀tí ẹ̀ tí ò sì kànran méjì mọ́ tí ń kànran kan fún ọ tó wá dé tó wá ní tó sí ọ̀dà ìjọba ta ló sọ fún ọ gan pé bùọ̀dá ẹ̀ ló fún un lówó ọbẹ̀ ọmọ bòyá owó ọwọ́ ara rẹ ló fi sè pé kí wọ́n kó àtàn ọmọ òun àtàn tẹ́jọ́ gbé kí wọ́n mánéèjì ẹ̀. Àkótá wa ìkálukú ní kanra kò sòwò kò sí nǹkan kan béèyàn mówó dọ́jà gan yọ́yọ̀ lẹ́nu pé owó tó mú wọ́jọ́ ọ̀ràn nǹkan kan. Gbogbo ẹ̀yin tẹ́ ní ìyàwó bùọ̀dá yín la ẹ̀rẹ̀ ṣàgbéjẹ́ mọ́wọ́ o mọ̀kànmọ̀kàn lóye kan oyè tọ́ka aráàlú kò ní pẹ́ kárẹ́ ẹdẹ. Ṣé ń gbà tẹ́ wá múra tẹ́ ní ìyàwó ọkàn bẹ̀ fún kọ̀kẹ́ran méjì sí ṣé gbogbo òkòkò ọbẹ̀ ni kó gbé fún yín ni ká ẹ mọ́ bá àṣàyàn àbí ká ẹ mọ́ bá gbòná yín. Kálukú ó dín bí ó ti mọ wẹ́bí kù láàkó tá a wà yìí kálukú ó gbé yá rẹ̀ ká mọ́ fàdúrà ranra wa lọ kálàáfíà ọmọ ìjọba. Mo béèrè wò àbí ìwọ ò ṣe bọ́ àárín ìjà kọ́ ọ̀nà ran kọ́ ọ̀nà já kọ́ ọmọ iye wọn ń tà ìyàwó tí bá ń kán bẹ́ẹ̀ ní ìsìn tí ń fẹ́ rán sí tí ń fẹ́ já sí tí ń fi pọ̀n mọ́ sí gan ọtí ráì. Ẹlòmíì ti ṣe bẹ́ẹ̀ kókò ní ìsìn bóyá mo ti gùn mọ́ àyà mi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ kán inú ilé ibo mi. Bẹ́ẹ̀ ni ẹlẹ́ni mánéèjì tó dé tọ́ mẹ́jọ rẹ̀ dé fámílì house tó ní ọ̀kan ran fún ọ ìwọ ti bí bu ọ̀dẹ́ ẹ̀ léèrèjọ́ tó ti fowó ọbẹ̀ lẹ́ẹ̀kan nínú ilé. Mo béèrè wò kálukú gbé yàrá ẹyẹ níyàwó láàkó tá a wà ẹ̀kọ́ mọ̀ ṣe pé ṣe ni òbínú gbé yín ṣe pé o. Ọmọdé ń bínú àgbà ń bínú ẹranko gan kanra láàkó tá a wà yìí. Ilé bá rí bí ilé tó korí bí oko ibì kan lè yàn ọ́ fọ́ mú. Ìwọ lọ ń tíráfù bọ̀ tó síbi agolo ráìsì kan kọ̀ọ̀kan létí aṣọ dé kò sí tó mú bọ̀. Ìwọ bọ̀ pàrọ̀ oko tí ọba jẹ búrẹ́dì yóò fẹ́ ṣùrù ránṣẹ́ lé ńgbà wá múra tẹ́sù gbogbo ẹ̀rù gúdú tẹ́ dìlé yàwó lórí ẹ̀yin mọ gbogbo ohun tí ń forí rọ́kọ́ tó di pẹ́ dé. Àwọn tẹ́ ti jọ ń gbé náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò tó di pé nǹkan wọn ebi wọn ojúwọ náà mọ̀ pé nǹkan ló yàtọ̀ láàrin ìjà. Èrè lóbìnrin jẹ́ alábọ̀ ọjà ọlọ́mọdé èèyàn sọ́ọ̀tì láàkó tá a wà yìí ẹ fọn ìyàwó lọ́kàn balẹ̀ o kálukú gbélé ẹ̀. Ọ̀yọ́ model alternative therapy gbogbo olóríire tó nílò àgbo bá àgbo jẹ̀dí tí yóò mú kára yín ọ̀yá gágá ẹ kàn sí wọn 08068220707 ní nọ́mbà Ọ̀yọ́ model. Organ building and construction company gbogbo àwa tá a fẹ́ ra lẹ̀ àti olóríire tó fẹ́ talẹ̀ lóríire tó fẹ́ kọ́lé tó fẹ́ ra lé fẹ́ ra property kan Organ building àwọn ìbọn rírà tí ọlọ́mọ́nú wọn lè ṣẹ́ tí wọ́n lámì lákàlà wà ń polówó ọjà fún lórí péèjì wa ẹ̀ẹ́dá kan Organ building and construction company nọ́mbà wọn nu lójú mọ́ màwòrán wa gbogbo ìbéèrè tá a bá nílò láti béèrè ẹ jẹ́ á pè hàn àwa tá a bá ti nílẹ̀ náà tẹ́lẹ̀ tá a fẹ́ kọ́lé lé táwọn contractor tí wọ́n mọ̀ ṣẹ́ Organ building and construction lọ́lọ́run ló wà lọ́wọ́ tá a wà yìí ẹ jẹ́ á kàn sí wọn princess honey paint gbogbo olóríire tó fẹ́ kunlé
àṣà nítorí pé baálé ilé fọ́ lójú àmọ́ pẹ̀lẹ́fọ̀ àlè nítorí nǹkan wọn kéèyàn mọ́ kunlé àwọn tí wọ́n bá lo bí àkọ́tà wa ilẹ̀ lòmí nǹkan lé tí ń kunlé ọlọ́run ó ṣàánú wa ni gbogbo ẹ̀ ń fẹ́ kunlé àti gbogbo pẹ́ńtà tó ń gbọ́dà gidi tí èsì iṣẹ́ tí ó gbèsè rẹ̀ yọ ẹja kan sì pín sẹ́ńsà ọ̀nì paint gbogbo àwa tá a wà lóṣogbo orítọ́ láàyà ni wọ́n fi kalẹ̀ sí lóṣogbo wọ́n sì tún wà ní ìdojúkọ old governors office nọ́mbà wọn nù ẹjẹ́ á pè ọ́ Lila Caps Nigeria Limited fún gbogbo àwa tá a nílò dókítà tewétegbò tí yóò bá ní tá a ṣàlàyé gbogbo bí ti ń ṣe àánú ara fún ẹja kan sí Lila Caps Nigeria Limited síbi tá a wà tí wọn ò sí àwọn lọ́fíìsì wọn ní branches káàkiri ni má jẹ́ kí á gbàgbé nọ́mbà wọn náà nù gbogbo àwa tá a bá sì mọ̀ pé a fẹ́ place order a fẹ́ rajà lórí wọn ẹja bá ń sọ̀rọ̀ lórí WhatsApp gbogbo wọn tó kó wọn òṣìṣẹ́ gbogbo wọn tí wọ́n ti ní infection tó ṣe wípé gbogbo àwọn nǹkan tí àwọn àrùn tó ti dí gbogbo ibi tó yẹ kí àlàáfíà wà nínú ara wọn ẹ jẹ́ kí á kàn sí wọn gbogbo àwọn infection àwọn staphylococcus àwọn candidiasis àti gbogbo àwọn nǹkan tí àìsàn inú téèyàn máa ń kó nílé ìgbọ̀nsẹ̀ bẹ́ẹ̀ ni ó ń da ẹlòmíì láàmú tí ó jẹ́ kókó rẹ̀ ó ṣiṣẹ́ tí máa ń jẹ́ kí ara obìnrin míì náà kó dí ẹ jẹ́ kí a pè wọ́n fún àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ àgbàgbé gbogbo àwọn tí wọ́n ń dan ìyàwó láàmú tí wọ́n ní obìnrin láàkó tá a wà kí wọ́n ṣàgbéjẹ́ mọ́wọ́ o nǹkan tí wọ́n kálukó jókòó bí ọba wà lálàáfíà ẹ̀yin etí jẹ́ ìwọ́wọ́wọ́ mọ́ tráfù kiri mọ́ ṣe fìdíjàngán kiri gan náà gan rísíkì ni kálukó dúró bí ọba wà àjíǹde arọ́ ọmọ jẹ́ ẹ ṣeun jábàá ṣe live stream wọ́n sọ fún wa ó dàbọ̀.